ọmọ Nàìjíríà ṣé kí n mọ́ tàn yín àti wọkọ̀ sọ̀ọ̀lọ̀ sẹ́mọ̀kọ̀ tí Yorùbá ń pè lọ́kọ̀ sọ̀ọ̀lọ̀ ọkọ̀ tẹ́ẹ̀rí iwájú tẹ́ẹ̀rẹ́ yìn tẹ́ẹ̀ wá mọ̀ ibi tí ń lọ tí wọ́n wá faṣọ bù wá lójú àti wọkọ̀ sọ̀ọ̀lọ̀ ó yá àti protest òní ní day 5 àbí day 6 kí ni achievement day 6 àbí 7 day 6 àti bẹ̀rẹ̀ látọ̀ day 1 wọ́n ní president máa bá a sọ̀rọ̀ níjọ́ Sunday kí ni president sọ kí lẹ rí mú bẹ́ẹ̀ àwa gangan là ń ṣera wa wọ́n wá bẹ̀rẹ̀ sí ní share blame àwọn kan wá ń blame àwọn governors àwọn kan blame president ètò wa dùn mí jù mẹ́tọ́ọ̀dù tá a fi ṣe ẹ dákun ó dàbí pé nígbà tá à ń ṣe ẹ máa ń watch DJ Chicken àti Ọlọ́ba Sàló ní orí TikTok lifetime tá a ṣe ni tá a fi ṣe protest nìyẹn torí mo kàn ń wo level that everybody ṣe ń play DJ láàrin títì tá a fi ń jókì mo dẹ̀ sọ nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ protest ọlọ́rọ̀ wa gba protest mo ní tọ́rọ̀ wa gbà ká ṣe lockdown káwọn òṣìṣẹ́ kí gbogbo wa àtàwọn onímọ́tò àtàwọn elépo àtàwọn ọlọ́jà everybody pàjà ká dúró lé ṣẹ́ni bẹ́ẹ̀ bá ṣe lọ lèyàn ṣe máa ń sọ̀pù ẹ̀ tára lé ẹni bá lẹ́nu àbá lẹ́sẹ̀ ni ibi ibi ọ̀sẹ̀ kan náà láfi para wa ìta wá ṣe ìkíni achievement ibẹ̀ ètò wa dùn mí jù ní ìbú ẹ̀sìn kankan o àwọn ẹlẹ́sìn ò sẹ̀mí o ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń gbéra yín lásìwájú ìdí ẹ̀sìn kọ̀ọ̀kan ìkànnì yín ẹ fẹ́ràn wa àwa mọ̀ bí sí Ọlọ́run lẹ́ ń ṣe ni òbí sí ara yín ni ẹ gbọ́dọ̀ fi sí Ọlọ́run lẹ́kọ̀ọ́ lọ́wọ́ mọ̀ ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ ní ìyẹ́ nìkan kan lẹ̀ o àtẹlẹ́sìn àbáláyé ní ìyẹ́ nìkan kan lẹ̀ mi yọ aṣíwájú ẹ̀sìn kankan mi yọ lẹ̀ ó jọ mí lójú ìgbà tí mo rí ìmọ̀mú Ọ̀fà tí wọ́n jáde tí wọ́n ṣe wá sí ìta gbangba lórí protest ṣẹ́yìn ti gbọ́. ẹ ti ní owó kọjá Fìràwọ́nà gan ẹ ti ní owó kọjá Kárúnà owó yìí ti kọjá owó Sùlẹ́mánà ẹ ti kó jù bó la ń kó lọ bàbá sáyé yìí mú wọn bá tó bá tó ọkọ máa lọ ni ẹrù tó ọba lè gbé ni ọ di ẹ ti di ẹrù tẹ́ ẹ lè gbé ká tó tún padà nígbà lè kí á máa ẹ sì ẹ̀sìn. Yéèsè ẹlòmíì owó tó dìjọ́ nu yín ó lé ní 400 billion kí ni ó fi ṣe ó dàbí kí n rí ẹ kí n máa gbá ní ojú kí lè fi ṣe bẹ́ẹ̀ bá mu omi kọjá akun rẹ̀ yóò máa rọbí ni bẹ́ẹ̀ bá jẹun kọjá akun rẹ̀ nísìnyí aró máa ní ẹ kó nǹkan jọ kọjá orí rẹ̀ bá débi orí ibú ẹ wò bí tí ẹ bá dé nísìn àwa tá a bá yẹ kówó là ń dààmú báyìí ẹ fẹ́ jẹ kọjá Nàìjíríà gbogbo gbèsè tá a jẹ ń bẹ lápò ẹnìkan tí ẹ bá ní kíni òjèlú yóò tóró ẹ ní kíni wọn ò fi yàn jófin kò sí ẹni tó fi jófin ọlá péyàn tí ó fi yàn jófin àwọn náà ní máa kó lọ àwọn náà fẹ́ ṣe kí ni afẹ́ kó tia wọ́n fi yàn jófin lórílẹ̀‐èdè yìí. wà mí sí lò. ọkọ̀ owó jẹ ní Abidjan wọ́n pa ọ́ ni. àtàjòfin lọ nọ́pọ̀ mi. ààrẹ Benin Republic níbẹ̀ tó kó gbogbo olú ló dìde wọ́n pa wọ́n kó dúkìá rẹ̀ wọ́n kó fún ìjọba ni. àpàwọ̀ èèyàn wá kún owó wa ń ṣẹ́dá alẹ̀ wọ́n fi ń tẹ́ dọ́là sábẹ́ bẹ́ẹ̀dì láti fi sùn. ẹ kọjá yìí ẹ ṣe bí ẹni pẹ́ kú àmọ́ kọ́tà lè pè àbá ìsọ̀rẹ́ Ọlọ́run bí ibà ṣe wọ̀bìà obìnrin inú wọn tó fẹ́ ra okùn tí wọ́n fi kó àyà sókè
25 million. 25 million. Kí láyà òun? Kí láyà òun? Àbí? Gíní bó ṣe góòlù èlò góòlù. Èlò gan góòlù. Okùn lásán. Okùn. Okùn. Tí ó sùn tí ó bọ̀. Tí ó sùn tí ó bọ̀. Tí ó dọ̀tí tí wọ́n fọ̀. Tí wọ́n fọ̀. Pẹ́ẹ̀nì tàbí kọ̀ọ̀kan. Tàbí kọ̀ọ̀kan. Nǹkan diamond. Bẹ́ẹ̀ni. Pẹ́ẹ̀nì lásán. Tí ò ní dára rẹ kọ́. 50 million. 50 million. Tí ò lè dáwọ́ ikọ̀ tá a bá gbà mú. Extravagant. Iná àpà. Fìtínà àkọ́kọ́ tá a kọ́kọ́ rí. Tá a kọ́kọ́ rí. Ẹ máa wò ó. Lọ́jọ́jọ́ tí wọ́n ń jẹ ààrẹ. Lẹ́yìn ìgbà tí Múrítàlá ti kú. N ò rí kankan tí wọ́n kọ́ ni kì í kó ṣe dáadáa mọ́. Allahu Akbar. Wọ́n ti kọ́. Ẹ̀wọ̀n tó ti kọ́ náà nù ti gbówó lórí. Ẹ̀rọ ra jẹ́sú. Mú mi. Náà nù ti gbówó lórí. Ẹ̀wọ̀n dùn wọn ò tí bí mi náà jẹ wà ń bì. Ọ̀pọ̀lọpọ̀ gan gbóyin rí. Ẹ̀wọ̀n tó yí Barrister ti kọjá pé ọ̀rọ̀ Nàìjíríà dàbí kẹ́nìkan gbéra láti Èbúté Mẹ́ta kó máa lọ ká lọ kó rìn ká dá padà ká tún kó máa lọ Òǹdé Yàbá ó tún dúró ẹ̀wọ̀n ọdún tí ẹ ti ń kọ́ ẹ lọ gbọ́ orin tí Sàní kọ 1979 ó ní Nàìjíríà ò dáa náà ló sọ. Ò dáa náà ló sọ. Allahu Akbar. Láti gbà wọn fa. Ìjọ tí Múrítàlá ti kú 1976 láti wà gbáko. Ẹ tẹ́ ń darí ọkàn yín lé ẹ bá àmọ́ orókùn títì ẹ kàyàn kéèyàn. Ẹ kàyàn kéèyàn. Ẹ kàyàn kéèyàn. Bí tẹ́ ti bẹ̀rẹ̀ fìtínà nù káwọn aláìní kan ṣe ó tó gbà. Ẹlẹ́ẹ̀kẹta tó fa fìtínà ẹ̀gbọ́ fìtínà aṣahawat òun náà ni túlù ní amal. Àwọn tí ń darí wa èròǹgbà wọn ti gùn jù afẹ́ kówó táti rẹ̀ dìrọ̀ mọ́ mọ́ ẹ lọ èyí tán ló bá ní wọn ó tó sí àmọ́ ọmọ olówó tó padà yóò lò sí káyìn ogun tí ẹ pé wọ́n ta tiẹ̀ fọmọ tálíkà ni ẹ kó ń tẹ́ kó àwọn tí ò ná fẹ́ dé fìtínà àkọ́kọ́ ni mo tìrìtì ẹ yóò bí mi kí n fìtínà kejì ẹ bí mi òun náà kí ni fìtínà tó ṣubuhati fìtínà àwọn tí wọn dá sí tí ò yí ẹ tó rújú o lè tí wọn ṣe lọ́wọ́ ẹ protest kò yí wọn ni àwọn ni kìlẹ̀ lẹ́yìn min qillati al-ilmi àwọn tí wọn fẹ́ wọ́ọ̀dì wọn ò ní mà yẹn lásán bánsá ni wọn tí wọn bá ní mà ni wọn mọ̀ pé tí wọn fẹ́ ṣe tí wọn bá tàbọn sáàrin àwọn olùsèyàn méjìlá ní òkú wọn ò ní mà wàhálà lè fi ń ṣe ẹ lọ bèrè nkánù nísìn kí ló gbélé ti débẹ̀ nísìn ẹ lọ bèrè nkàdúná nísìn wọn ò rọrùn sùnmọ́ l'Àbújá báyìí tó náà ti débi kan l'Àbújá gbogbo olú ti ń rọ́ kẹ̀kẹ́. Allahu Akbar. Àwọn tó ti fẹ́ yan sí wọn ẹ̀mí yìí ò jọ wọn lójú wọn kàn sígun ni ẹ wo iye ọmọ dókítà tí wọ́n pa ẹ wo tálíkà tí wọ́n pa ẹ wo iye olówó tí ó ṣòfò. Ẹ ní mà pa ẹ lè jàjẹ ọpọlọ. Harami. Fitnatu tanshau taratan min fahamin fasid. Fìtínà máa gbòòrò. Ayé lè bàjẹ́ nígbà míì látara ọpọlọ tó bàjẹ́ orí tí ò pé ìjọba lè fẹ́ bájà ẹ̀ ń lọ da kókó nù. Ẹni kókó tó náà gbàwìn àgbàdo. Ẹ wá ń gbé ẹsẹ̀ rí. Ìjọba lè fẹ́ bájà ẹ lọ ṣe ní kóòkì. Ó lè mí náà gbé tèmi tí bàbá rẹ lọ gbé. Kí lọ gbé ṣèjọba ló ní kóòkì. Tó lọ gbé tiẹ̀ ló bọ́ sọ̀tẹ́ lọ gbogbo aṣọ ní wọ́n rán lọ́ba kó èmi náà kó tèmi tètè Nàìjíríà nù àṣepọ̀ pọlọ tó dọ̀tí lẹ̀ fi ń jà àgbọ̀yé yín ò sí fún yín ẹ wá lọ páàkì bí tẹ́tí ń lòdù ọkọ̀ èkó ẹ kíná bọ̀ kọ̀ ṣèjọba ló ra mọ́tò ọ̀kadà ó dé mo gba tèmi náà ó wá gbọ̀ kára lọ́wọ́ ẹni tí ń gun lọ bí iṣẹ́ tí fi ń ṣe kátàkárà dédé tí ń ṣẹlẹ̀ ń bí tẹ́tí ń jà lọ́wọ́ nísìnyí. Allahu Akbar. Torí kí ni àwọn tí ò ní kan ṣe ti kó sábẹ́ rẹ̀. àti kó sábẹ́ rẹ̀. ẹ̀gbá ń tẹ̀sí. ẹ̀gbá. pàápàá.
ومثل ذا إضاعة الطعام وتارة Naam. من نقل كاذب ìgbà mi a máa wáyé A máa wáyé ńgbà níbi míì. ọ̀rọ̀ ọ̀rọ̀ tí a máa ń gbé ká Bí ọ̀rọ̀ ọ̀rọ̀. Nàìjíríà tí wọn ò rí ni a máa jà sí Tí wọ́n rí náà máa ń jà sí. ẹni bíi kíni Bí kíni. wọn lè po wọn o wọn ò tí ì gbọ́ o wọn ti fowó lé nǹkan Wọ́n ti fowó lé nǹkan. Ìjọba ò sọ o. wọn ò sán Wọ́n ò sọ. ẹnìkan ní kan kúkú ẹ wọn lè kó fẹ́ wọn o Ìkan rò náà. wọn sì mọ tilé pupa wọn sì mọ tilé pupa Wọ́n wọn mọ tipa nísìn pa nísìn. Nàìjíríà máa tẹ̀lé information tí ò dáa Bẹ́ẹ̀ ni. Ìró rọ́. tí ò dáa rárá Tí ò dáa rárá. Ìró tí ò gbà wọn. wọn tún wí mi Akọ ọkùnrin lọ. ó ní wọn mọ wọn ara wọn. والأكل مع جنابة الحرام wàtáratan mìngọ́rọ̀dì fásidì ìgbà míì protest a máa wáyé A máa wáyé. níbi èròǹgbà abútẹ̀ kan bá ní síjọba tí ń síjọba lọ́wọ́ Allahu akbar. Ibi èròǹgbà abú. tẹ̀ kan bá ní sí Ìjọba tí ń ṣèjọba lọ́wọ́. pé owó ni ẹ lọ́ máa dá Ẹ láàmú lọ máa dá láàmú. tá a bá tú díẹ̀ èyí náà wà níbi ìrégbè tẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀ Bẹ́ẹ̀ ni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn opposition ni wọ́n ń rán yín Náà ràn yín. Àná sọ yín ní ganyan. kíni tó bá yá ní ìsìn wọn lọ́ máa dúró lọ́nà Wọ́n lọ máa dúró lọ́nà. tá a bá tètè sọ fún àkíní pé ìjà arọ ni ẹ ń jà wọn lọ́ máa dúró lọ́nà oko Wọ́n dúró lọ́nà gbèsè tó wà wá Gbé wá. à ń protest. À ń ṣèwọ́de. gbogbo wọn ń retí kẹ́nìkan ṣe é sòbè nílẹ̀ yìí ni o Nílẹ̀ yìí ni. gbogbo ọmọ jágbà wọn yìí wọ́n ti fẹ́ fọ́n síta A ti fẹ́ fọ́n síta. bó o ní ẹni tó ní láárí òsì ní sẹ̀sìn Allahu náà akbar. tí inú ń bí tẹ́lẹ̀ tó fún ní 1000 tó ní òtó Tó ní òtó. tó ní òní mú bọ̀ wá lóru Àbí. Àbí. ó lè Ó lè. ẹ̀rín tẹ́sí ń kánú ni Tàṣí ń kánú. gbogbo tó dáná ń fọ́ Náà ń fọ́. àwọn ń kó kẹ́ ní ń kó ọmọ yà Náà ń kó kẹ́. Ṣé wọ́ọ̀dì nù? ṣé wọ́n dẹnu àbólè Àbólè. ṣe gbọ́n nǹkan tá a fa yẹn sọ àfà mélòó oníwàásí mélòó ló jáde tó sọ fact èèyàn mélòó ló jáde tó jẹ́ wòlíì tó sọ fact èèyàn mélòó ló jáde nínú àwọn ẹlẹ́sìn àbáláyé ètò tó wá dùn mí jù ní tàwọn ará Kòròdú wọ́n tún wá jáde wọ́n tún wá kéèké gẹ́sìtì àwọn tí wọ́n fẹ́ protest tẹ́ bá tẹ̀rí pé protest yẹn ò lè fẹ́fọ̀ wá ó ní bẹ́ẹ̀ ṣe máa gbégbá èmi ò mọ̀ pé agbára Yorùbá kù ní Ìkòròdú tó bá nígbà táwa lágbára tó bá ní Ìkòròdú kí ló dé gbogbo àwọn ajínigbé tó ń jí àwọn ọmọ ọlọ́mọ gbé tán fi gba ransom àtàwọn obìnrin tí wọ́n kàn pàtẹ́ kàn bókù ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ títì kí ló tẹ̀ bá wa fagbára yẹn mú wọn látijọ́ yìí ẹ wá fi kick against the protest ẹ mọ̀ pé káwọn èèyàn tó jáde fún protest ebi ti pẹ́ lómi ìtayé rẹ̀ ti tàdí bàbá yẹn wá jáde Imam Ọ̀fà kò ní bàjẹ́ fún yín láéláé ẹ jọ mí lójú gan ẹni a máa sọ pé ọ̀rọ̀ yín dùn bá ẹbí yín pa ní bákan náà ọ̀rọ̀ yín dùn ní bákan kan náà òdodo ọ̀rọ̀ wà nù tẹ́ sọ èmi náà ti sọ bẹ́ẹ̀ èmi náà ti sọ bẹ́ẹ̀ mo ti sọ sórí Àtìbà yìí náà ni akànfẹ̀tẹ́lẹ̀ alọ́ pàlàpàlàpà yọmọ ìlà fẹ́ fi protest tábà tí wọ́n protest lọ tí a bá gbébọn wọlé táwọn security láwọn defend bó ti ẹ̀pọ̀ ọlọ́pàá náà kò wù wọ́n bẹ́ẹ̀ kán dàrin wa torí wọ́n mọ̀ wípé níta ń jà fún ẹ̀tọ́ ni ọlọ́pàá náà ní family ọlọ́pàá náà ń sọ́fà ṣùgbọ́n ejò kan bẹ béwérẹ́ ni wọ́n pè a máa bẹ́ ọmọ já wọ́n á tún máa pè ní ejò abẹ́mọjá ejò táwọn yìí tó dẹ bá rí ajá tó bá rorò náà wọ́n máa dẹ̀ sí tájá bá wá pa ejò ọdẹ ní òfejò jẹun àmọ́ tẹ́jò bá pa ajá wọ́n pàjá bóbìnrin gbẹ̀yìn ọlọ́pàá Nàìjíríà àtẹ̀yìn sọ́jà gbẹ̀yìn tẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú olóhùn mímọ́ ni o tẹ̀ ń fọmọ ìlú àbí ṣiṣẹ́ tí ń ràn yín iṣẹ́ ẹrú tẹ̀ sì fi tọmọ jẹ lágbára Ọlọ́run àsìtà àbọ̀ ò ní bá yín ọkọ̀ bàdàbà ìkànkàn ò ní sàyín lẹ́sẹ̀
ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ fi mọ̀nàfíkì ṣiṣẹ́ Ọlọ́run ó mú yín ọba bẹsẹ̀ lọ́rọ̀ yín odò ọba kún gbogbo alájọ mọ̀ bẹ́ẹ̀ everybody mọ̀ pé frustration wà Nàìjíríà inú ẹni tí jìyà jù làwọn ọlọ́pàá ẹgbẹ́ pé wọ́n dá sẹ́lẹ̀ rí wọ́n fún wọn lówó oṣù wọn ò fún wọn lówó oṣù ẹgbẹ́ pé ọlọ́pàá dá sẹ́lẹ̀ rí ṣé wọ́n lè dá sẹ́lẹ̀ òfin Nàìjíríà ò fààyè gbà kan dá sẹ́lẹ̀ frustration wà fáwọn náà but wọn ní choice ìjọ wọn ti gbàṣẹ ni wọn ti sign bàbá rẹ ọba ṣẹ wọn treat ẹ bí ara àtà tí wọn ní choice tàbá misbehave nínú protesting tí wọn bá ṣiṣẹ́ òfin wọn jẹ̀bi àti pé nígbà tẹ́ fẹ́ dábàá protest gbogbo wa ṣe àníyàn kankan náà la fẹ́ fi protest tí gbogbo wa lè bí pa àbáwọn tí wọ́n promise pé wọ́n fún lówó tí wọ́n kéèké against the protesting àtàwọn tí ń pa àwọn ògbóró jáde èmi ò sẹ́yìn polóòlù náà ní jáde ńbàdàn but I trust my governor mímì ní kẹ́ má protest ṣùgbọ́n ẹ má bà dúkìá ìjọba jẹ́ ẹ sì má bà dúkìá ara yín jẹ́ torí pé ẹ̀yin náà ni ó padà dùn that is fact that is fact. Ẹ wo Yẹmí tó wá sọ̀rọ̀ ní Kánò ẹ wo Yẹmí tó sọ̀rọ̀ ní Kaduna ẹ wo bí ẹ ṣe ń bà dúkìá jẹ́ kò jọ mí lójú fún Kánò àti Kaduna ibẹ̀ náà nìbò ti wá tó pọ̀ jù tó jọ mí lójú bí sọ wá jẹ́ pé gbogbo nǹkan tá a ṣe yẹn kò yí ìdí sí nǹkan kan kódà mi rò pé federal government má pa ṣe nǹkan kan torí pé àgbègbè náà ibi tó yẹ ká gbé wá àgbégbábẹ wọn sponsor èèyàn ni o ẹwọn ẹnìkan ló má bá ni o ẹnìkan ló lead tíìmù ni o ẹnìkan ní gbá ni ẹnìkan làwọ ni òdìjọ tí ọ̀rọ̀ àwa tálíkà lásán báyìí tó bá tó tà létí yìí ta la fẹ́ gbé blame fún kò sí kankan bẹ́ẹ̀ a ní ẹ jẹ́ ká sort down kó lóko ọmọ roko kó lódò ọmọ ròdò ẹ jẹ́ gbogbo owó wà nílé ẹ̀yin onímọ́tò a mọ̀ pé ẹ̀yin ti dáṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ṣùgbọ́n ẹ mọ̀ pé ìjọba kọ́ ló ń wo mọ́tò tẹ́ ń gbé sórí pópó tó ṣojú pópó because gbogbo union sì under government náà wà torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó sì jẹ́ pé bóyá governor state kọ̀ọ̀kan ni ló máa yan ẹni tó gbé lórí àwọn union tó fi dé national level gbogbo iṣẹ́ ọwọ́ yòókù gbogbo iṣẹ́ tó lẹ́gbẹ́ yòókù tó ní association síbẹ̀ ni wọ́n ń ṣe sábẹ́ sọfà kóró rí ìwọ ọmọ ní mọ̀mọ́ sókè bẹ́ẹ̀ tí wọ́n ọmọ onímọ́tò ò bá rí bó ṣe rí kán máa fi jàgbá gáràjì kán máa fi jàjòyè kán máa fi jádìbò tí gọ́ọ̀mẹ̀ntì ó handle yín àsìkò ìjà òmìnira ló dé lẹ́ẹ̀lẹ́ já ẹ̀ torí pé àwọn tó ń bẹ́ẹ̀ ìjọba ló fi wọ́n bẹ̀ ṣé wọ́n lè gbìjà aráàlú tẹ́ ẹ bá dẹ̀ gbé mọ́tò síta ìjọba ní private car tiwọn ọmọ ìjọba ní private car tiẹ̀ last born ìjọba tí wọ́n bí tí ètí ìmọ̀ rìn ó ní private car tiẹ̀ àwa aráàlú àwa là ń wọ mọ́tò ẹ̀yìn àtòní bọ́ọ̀sì ni o àtòní mikra ni o àtòní gbà ní àtàláwò ni ṣé báwa aráàlú là ń wọ ṣé ẹ mọ iye tẹ́ ń gbé wa ni àwọn tó ń lọ wọ mọ́tò ní támínà ṣé ẹ mọ iye tẹ́ ń gbà lọ́wọ́ wọn ṣàwárẹ̀ yìí náà báwo ẹ̀yin náà máa complain bó ní iye tẹ́ ń repo kí ló wá dé tí gbogbo wa ò lè fọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin oníṣòwò táwọn ọba aládé ìlú kọ̀ọ̀kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde wípé kẹ́ ẹ dìlítì ẹgbẹ́ tẹ́ bá mọ̀ pé ń tẹ́ ń ta kò pé ẹ jẹ́ àjọ àṣọyépọ̀ ẹ jẹ́ kí kálukú pàjà kọjá close ẹ̀yin òṣìṣẹ́ ìjọba èyí tẹ́ fi ń jà fowó èlé pé iye kan ni wọ́n máa fún yín lówó oṣù iye tí wọ́n rí wọn fún yín ẹni tó ń gba 75,000 kó wọ́n fún 120 sọ kàńtì mẹ́lẹ̀ tó lè gbọ́ bùkátà yìí ni àti pé ṣe gbogbo wa là ń gba sálárì ṣe gbogbo wa ní sálárì àná ẹ jẹ́ kí gbogbo wa sort down ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀yin lẹ́lẹ̀ assist wa àtàwọn onímọ́tò àtàwọn tó ń tajà kí kálukú dúró lé ẹ̀ káfòfin kó lè gbélé gbéra wa káwa takú sórí social media káwa bẹ̀rẹ̀ sí ní post ẹ jẹ́ àṣẹ fọ́sẹ̀ méjì péré ìtajọ́ Jésù ó ṣe
mo mọ̀ pariwo tẹ́ pa náà ní kí láwa máa jẹ ọlọ́run ti parí ètò ayé 2020 tí wọ́n fún wa ní compulsory lockdown ṣẹ̀ṣẹ̀ gbèsè ayé palliative tí wọ́n pín èèyàn mélòó lórí gbàgbẹ́ ẹsẹ̀ gbèsè ayé ó ní iye oṣù tá a fi ṣe mi ò kà rárá máa ka 5 months tá a fi ṣe lockdown inú ẹ̀ náà ni Ramadan tó bá wà ń bẹ̀ àṣègbèsè ayé àríṣe táìmù yẹn làwọn kan tó ṣe nǹkan rẹ̀ asàfùlà mọ̀ wà ní ẹni tó ṣe nǹkan rẹ̀ lọ́dún náà most of people tó bá mọ yìí ẹ lọ flashback sí 2020 bó ṣe le tó gbà náà ìwà lóde tá a lè fi jàjà òmìnira ẹ ń fẹ́ òmìnira ẹ lè fẹ́ febi panu ẹ fẹ́ gbàwẹ̀ ẹ lè fẹ́ túlù kò possible tí protect tó pé ẹ lọ bí ẹ lọ kógò kókì ẹ lọ wọ ṣọ́ọ̀pù ìmọ̀mọ̀ ọ̀fà kò ní bàjẹ́ fún yín ọ̀rọ̀ yín ò ní dàrú ìmọ̀ yín ò ní jọba káwárí bí ìjẹ̀bíjì mẹ́ta báwọn inú àwọn afáàtọ̀ lẹ́nu láwùjọ kí wọ́n jáde kí wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ káwá lọ sáàrin àwọn wòlíì náà àwọn wòlíì tó lẹ́nu kí wọ́n jáde kí wọ́n máa sọ̀rọ̀ nínú ẹ̀sìn àbáláyé náà irú wa ìlójú tá a lè sọ kí wọ́n máa wà kílùwà rẹ̀ níláàárọ̀ ọjọ́ kejì ṣùgbọ́n yìí wọ́n fọwọ́wọ́ yín ìtẹ̀fi wá ń jáde ìyẹn lẹ́sìn àbáláyé ní Ìkòròdú tẹ̀fi wá ń halẹ̀ máwọn tó ń ṣe protest twitter halẹ̀ mọ́jọba èlò wọ́n fún yín Lagos State gan tí wọ́n ti lóru ọ̀sẹ̀lẹ̀ ìgbà ọ̀sẹ̀lẹ̀ àwọ̀ ọ̀sẹ̀lẹ̀ nínú Èkó gan wọ́n gbúròrò but tí mo fún mọ̀ pé kò lè work tẹ́ bá jáde dáadáa ẹ rí some peoples tó ń blame aráàlú gan tí wọ́n blame government wọ́n blame federal government bó ṣe yé wọn mọ́ ni bó ṣe yé ọ̀pọ̀lọpọ̀ sí torí pé n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ kọ sẹ́lòmíì àrọ́pọ̀lọpọ̀ tó tiẹ̀ blame àwọn governors pé ó yẹ kán challenge authority àwọn governors owó tí federal government ń fún wọn ṣé dandan ni kí federal government fún wọn lówó tó ń fún wọn ni kí ló dé tí federal government nígbà tí federal government mọ̀ pé òun náà máa pariwo kí ló dé tí federal government ò reduce owó nígbà tí federal government mọ̀ pé local government ló súnmọ́ aráàlú wọ́n ṣe pé wọn lọ sí kóòtù tí wọ́n gba òmìnira fáwọn local government wọ́n fún wọn lọ́tọ́rìtì wọ́n yọ wọ́n kúrò lábẹ́ allocation wọn tán yọ kúrò lábẹ́ state àní government gangan federal government gangan ò máa ń tó kàn gbogbo palliative tí federal government ń ha wọ́n kàn waste owó wa ni ìbò náà ti ń rí àwọn sẹ́nitọ̀ tí ń ra mọ́tò fún rẹ̀ ń yòóyìn ìbò wọn ti rówó tí tòótọ́ ni a yọ subsidy tí a bá yọ subsidy èlò wọn yọ owó tí a wá yọ lórí subsidy ọ̀hún àràwọ̀ wọn fi ń dá kí ni wọ́n fi ń ṣe wọ́n tọ́ka sí apá àdélé náà ni òjò amúlógbò lọ́dẹ̀ torí tí wọ́n bá ń pa bó ṣe wọ́n pa tí wọ́n sì ń ná bó ṣe wọ́n ná ìwọ̀nba ìṣòro wa ìwọ̀nba lẹ́jọ́ wa pọ̀ jù lórí nǹkan tó wà nílẹ̀ báàtò ẹ̀yin ọba aládé pàápàá jùlọ ẹ̀yin ọba aládé nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin ọmọ wa ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹ ti filẹ̀kẹ̀ sí di ọmọ yín báyìí lẹ̀kẹ̀ ló ti sọ ọmọ yín dìdí ti ń jábọ̀ ẹ̀ ọgbọ́n wò lè fẹ́ dá sí sẹ́ẹ̀dẹ̀ pampers fọmọ yín ní abẹ́ẹ̀dẹ̀ rápẹ́ fún. tírẹ̀pọ̀ bá wà tífẹ̀ bá wà láàrin gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá kò sí tó ní kí gbogbo ọba aládé ọmọ kí Ọọ̀ni ó ṣáájú káwùjalè ó tẹ̀lé k'Olúbàdàn ó tẹ̀lé wọn Olúwo ó ṣáájú kó lédè àwọn ọba Ọ̀ṣun láìka Ọọ̀ni ó lédè àwọn ọba Ọ̀ṣun k'Olúbàdàn ó lédè àwọn ọba Ọ̀yọ́ state gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà bó sọba mẹ́rin kí wọ́n yàn ní state kọ̀ọ̀kan ẹnu bá rẹ̀ ṣe pàdé ìgbà ńlá tó ṣe ọmọ ẹni ò ní ṣèlú bẹ̀bẹ̀ rẹ̀ yes tẹ́nitẹ́ni èkìsà ní tààtàn kálukú jókòó sáàfin rẹ̀
sódìgbà tí ebi bá fọ́ wa lójú, sódìgbà tí ìlú bá rùn tán. Èló ni sálárì ọlọ́pàá? Ọlọ́pàá tẹni kó máa lọ kojú ogun, kó máa lọ kojú ìjà, sọ́jà tẹni kó máa lọ kojú ogun, kó máa lọ kojú ìjà, èló ni sálárì wọn? Èló ni sálárì àwọn sẹ́nitọ̀? Kí ni iṣẹ́ sẹ́nitọ̀? Kí ni iṣẹ́ wọn? Ẹ̀mọ́ iye billions of naira tó ń gbà. Ibi dẹ̀ ń pa wá. Ṣebí wọ́n lọ sáàfù wa, ṣe báwa náà lọ ṣiṣẹ́ fún. Iṣẹ́ kí ni wọ́n á lọ ṣe lórí wa? Látìgbà tó ti ṣẹlẹ̀ ní ìsìn, sẹ́nitọ̀ mélòó lọ jáde tó bọ́ ọmọ Nàìjíríà sọ̀rọ̀? Kálukú wa ń lùlù bámúbámú mo Ọlọ́run ò mú yín. Ẹ wá ń lùlù bámúbámú mo yó ìmọ̀ pé bí ipò mẹ́rin kọ̀ọ̀kan. A bá bẹ́ràn wí ẹja bẹ́ràn wí. Láti Buhari fẹ́ reduce salary yìí, ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ṣe sáré lọ ṣe sitting gbà náà. Ẹ gba wardrobe allowance, ẹ gba sitting allowance, ẹ gba layer allowance, ẹ gba Christmas allowance, ẹ bá ṣe meeting ẹ gba meeting allowance. PA senator lásán ẹ̀mọ̀ yìí ti ń gbà. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù àtúbọ̀tán. Kìíní kan tó yé ajá rẹ̀ tọkọ̀ pàjá rẹ̀ ó ní òdò bí okò ohun tí ó pamọ́ la. Àwọn tó ṣe parí àtàwọn tó ṣe parí àtàwọn tó ṣe parí ó yẹ sọ mélòó la jáde protecting fún wọn. Ṣé àwọn náà change àwọn system kan ni? Wọ́n change àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ̀mọ́ ló ta ti ṣe protect kan tó bá yẹ lẹ́yìn protect ti EndSARS. Mo gbé Nàìjíríà jáde ní ìsìn wọn sọ látàrí gbogbo protect tí mo ti rí tó ṣe dáadáa. Protect gbáyé Babangida ni. Babangida must go. Ìlú wa dé. Tó bá yẹ pé Nàìjíríà ti bàjẹ́ tán kẹ́ tó débẹ̀ tẹ̀mí pé agbára yín ò lè kà láti túnṣe. Lórí mi ò mọ̀ pé agbára ẹnìkan kan lè ka Nàìjíríà yìí mọ́ láti túnṣe. Kán lọ fi Jésù ṣe pírẹsidẹ́ǹtì, kán fà Ànábì ṣe vice president, tàbí kán fà Ànábì ṣe pírẹsidẹ́ǹtì, kán fi Jésù ṣe vice president. Wọ́n á lè ṣe Nàìjíríà mọ́. Nàìjíríà ayé rẹ̀ ti ta kọjá àdájì. Tẹ̀lifá àwọn àbíṣì country wa, àbíṣì ẹ̀ torí kìí ṣe pé Nàìjíríà gangan ló bàjẹ́. Ìbá àtà mẹ́mẹ́ náà là bàjẹ́. Àwa tá bẹ́ẹ̀ náà ní jẹ́ Nàìjíríà, sókùtà kan wọ́n gbé kalẹ̀ tí ń pè Nàìjíríà. Láṣẹ mo orúkọ tá a ti gbọ́ from beginning iná là gbọ́. Ẹ̀mọ̀ sẹ́nitọ̀ tó wà ńbẹ̀ tó ń ṣe third term lọ́wọ́. Ẹ̀mọ̀ sẹ́nitọ̀ tó ń ṣe fourth term lọ́wọ́. Ẹ̀mọ̀ House of Rep, House of Assembly, ẹ̀mọ̀ House of Rep mi ti tó pé ẹ̀kẹ́rin ní í ṣe lọ́wọ́ ẹ̀. Ẹlòmíì parí gọ́vnọ̀ tó ń bọ́ síbi sẹ́nitọ̀. Owó wa ń rotate inú family ti yín nìkan, àwa wá suffer. Ẹ ṣe ọdún 8 ní gọ́vnọ̀, ẹ tún lọ sí 8 míì nínú sẹ́nitọ̀. Gbogbo àwọn ọmọ tí yín wá kú Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín wà ní Canada, ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín wà ní UK, ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín wà ní Amẹ́ríkà. Ẹ wá ń sẹ́wọ́ Nàìjíríà sí dọ́là tó ń fowó ayé ránṣẹ́ sọ̀rùn. Ìjọba aládé nílẹ̀ Yorùbá, ẹ gbà wá. Tó bá ṣe pé kíkálukú pín náà ni kíkálukú ọmọ lọ́nlọ́ rẹ̀ ẹ ti ẹ̀já wò ìtọ́lọ́run ó ṣe. Ẹjá wò ìtọ́lọ́run ó ṣe. Torí mo nígbàgbọ́ pé tí gbogbo yín ọba máa bẹ̀rù adé tẹ́ dé sórí pé wọ́n gbà lórí yín, ó ti yẹ kí gbogbo yín ó fight fúnra Yorùbá. Ó ti yẹ kẹ́ fight fúnra Yorùbá. Ẹnu wa kò. Àti mọ̀ pé ẹnu Yorùbá ẹ̀ kò. Torí ẹni tí ń jẹ́ ń bẹ̀ wàláhì kò ní fa wàhálà. Ẹni tí ń jẹ́ ń bẹ̀ ò ní sọ̀rọ̀ síta. Àìmọye live ta host lórí TikTok, lórí Instagram, lórí Facebook. Táwọn èèyàn contribute. Bẹ́ẹ̀ náà lẹ́tì jọ mọ́ àwọn pẹ̀tọ́. Ọ̀tara rẹ̀ jẹ́. Wọ́n bá dá ṣáájú ní ìsìn tó bá wẹ̀yìn rẹ̀. Ààrẹ nìkan. Mo mọ̀ yín àwọn bàbá Akíntóyè o. Mo mọ̀ yín àwọn bàbá Sunday Igboho. Tí wọ́n wọ́ kẹ̀lé o. Ta ni ó tẹ̀lé wọn tẹ́lẹ̀? Ṣé ẹ tẹ̀lé wọn ni?
àwa la dẹ̀ ń jẹ eléyìí tó pọ̀ nù yà àwa la ń sọ eléyìí tó pọ̀ jù nù sọ́fánẹ́sì. So gbogbo protest nísìnyí kò ní kíkó wálẹ̀ epo tó wọ́n sí ní ojúmọ́ ni kò ní kó ń jẹ wálẹ̀ kí wà ní kókó kí ni ìjọba orísìn sí wà náà láì ṣe pé family àṣàkẹ́ níjọba láì ṣe family àṣàkẹ́ èmi rọ gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn eléyìí sọ̀rọ̀ ọjà gbogbo tẹ́ fi máa jáde lórí social media tẹ́ máa lọ tọ́sẹ̀ eyín ọ̀sẹ̀ kòkòrò tẹ́ máa lọ tọ́sẹ̀ fún ọmọ yahoo tẹ́ pé wọ́n máa dàníyàn sówó gbogbo yín lẹ́yìn sẹ́yọ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àwọn àfa síwájú ni kì í sáwọn mùsùlùmí original kì í sáwọn kìrìsìtẹ́nì gidi kì í sáwọn babaláwo tó gbọ́fà gidi ẹ̀yìn rí kó lórí social media níbi pé wọ́n wà á mọ̀ pé ọmọ atẹ́sítì oògùn rẹ lọ́dọ̀ Àgbàlá lọ́dọ̀ ọba Solomon ní àwọn àgbẹ̀ gbogbo yín lè ti di gbájú ẹ̀ ọ̀sẹ̀ nìkan kan tó ṣe fẹ́yìn tì mọ́ nísìn lẹ́yìn kéèyàn dé pẹ̀lú Ọlọ́run ìdàrẹ́tì tí mi ò tiẹ̀ bá yín dòwò pọ̀ ẹni tó yẹ pé ìṣòro yìí gan ju tọ̀dọ̀ mi lọ ni màá wá lọ gbé ìṣòro mi bá pẹ́ mọ́ bá mi yanjú ẹ̀ ọmọ Nàìjíríà jára yín ọmọ Nàìjíríà jára yín ìlú tá à ń tẹ̀lé lẹ́gọ́fà tó gbogbo ìtẹ́ fi ń ṣe polówó yìí tó bá yẹ pé sẹ́tẹ̀ ẹni dá yín lójú tó bá yẹ pé sẹ́tẹ̀ ẹni ó dá yín lójú wàláì kò yẹ kí ìran Yorùbá sọ́fà tó báyìí mọ́ ó ti yẹ kó níbi tẹ́ bá ran Yorùbá tribe wa níbi tẹ́ pàdé inú ìpín ìgbìyànjú Nàìjíríà generally ṣùgbọ́n ìgbìjà ìran Yorùbá ìgbìjà ìran Yorùbá kí wá láǹfààní ìyẹ̀wò tẹ́ ń ṣe lórí social media gbogbo yín wá lọ dákẹ́ mórí TikTok ẹ máa béèrè láyọ̀nù ẹ̀yin náà béèrè TikTok ẹ béèrè MoneyGram torí pé bá wọn yẹ nǹkan wò kí lẹ́yìn yẹ̀ wò sẹ́yìn gan ríra yín ẹ̀yin wèrè afọ́jú tẹ́lẹ̀ ń wò yàn ọ̀yà ẹ bá wo Nàìjíríà ẹ bá wà túbọ̀tán rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí Nàìjíríà lọ́la ìyẹn láyé bàjẹ́ ẹ̀yin gómìnà tó bá dá yín lójú tòótọ́ pé ẹ̀yin ṣe olè tí ń pè é tẹ́yìn sponsor protest pé tẹ́rù ń báyìí nígbà wọn yọ local government kó lábẹ́ yín tí wọ́n yọ ẹ̀tọ́ local government tí wọ́n yọ kó local tí wọ́n yọ kó state pé tẹ́rù ń báyìí pé tọ́kàn yín ọ̀bà lẹ̀ mọ́ tí tó yẹ kó désàlẹ̀ ní désàlẹ̀ ṣe tí ń bọ̀ látòkè tí ń dàrin ṣe ní désàlẹ̀ àìmọye ẹ̀tọ́ wa tẹ́ fi ń dùn wá. ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ó yẹ kẹ́ ẹ mọ̀ pé gbogbo àwọn tó ṣe lánàá gbogbo àwọn tó ń pariwo wọn láńdò ní Yar'Adua lọ́mọ̀ ṣe Muritala lọ́mọ̀ ṣe ẹnìkan lọ́mọ̀ ṣe àwọn àdàmọ́lé ni kọ́dímọ́ àtàwọn òṣìṣẹ́ inú ayé mọ́ wọ́n ti tán orúkọ wọn ló kù àti fọ́tò wọn tẹ́ fi bí owó. èmi kàn rọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu apàṣẹ ní gbọ́fàdà ní ẹmọye state tẹ launch ẹmọye state tẹ fún ní gọ́fìnà tó bẹ́yìn lẹ́pẹ́ ẹ lágbájá ní ọjẹ́ mbẹ́ kọ́mọ lọ jẹ gọ́fìnà lọ tàmọ̀dé ní ọjẹ́ mbẹ́ tó kórè fóònù lásán lẹ́yìn ti parí ọ̀rọ̀ rẹ̀. ìwọ̀n bá kọ́ tẹ́ ẹ ní tó dà ilẹ̀ ńlò bẹ́ẹ̀ ẹ bá ti jẹ́ kí president tẹ lọ gbà kó bá yí méjì yín jẹ àṣẹ bẹ́ẹ̀ ò lè sí lẹ́yìn yín mọ́. ní bá ti jẹ president oyè olókùn tó yóò tún jẹ MFR àbíkẹ́ni board of trustee àdóyèwò. àsìkò tó pé wá rí tó wáyé pé pínpín éèdì náà sàn tẹ́lẹ̀ mr kẹ́ ráúsá ò ní débẹ̀ kó pín kò dẹ̀ ṣú ọ̀fun gbé ibo lè débẹ̀ kó pín president Bola Ahmed Tinubu ẹ̀sọ́dún mẹ́rin ẹ̀yà dátì ẹgẹ́ mẹ́ta ẹ̀jẹ̀ àmọ́ bí tá a lọ ẹ̀jẹ̀ àmọ́ bí tá a dé everybody ti mọ̀ ní ìsìn pé iná ti jẹ lórí kókó òun yí rí ẹni tó fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n Nàìjíríà ti kọjá tẹ́lẹ̀ tó sí ọ̀rọ̀ Nàìjíríà dàbí èkìsà tó ti dágbére àtàn ìgbà abẹ́rẹ́ ò lè dádú tẹ́ bá ń tàn wá lókù
ilẹ̀ tó fẹ́ sọ fún àkókò ẹnu àmì táwa náà dáyé go to 50 sáwà tí wọ́n ti mẹ́mẹ́ sáà tí ríran tó ẹ̀mọ̀ yìí president àtijọ́ lògbó first president tán máa kó tó máa kó jẹ lẹ́yìn tán bí irú wa ìtàn orí tààlà ni láti gbà náà wá wòye president à ń lò bọ̀ àti lo tó déédéé àgbọn àti lo Buhari lẹ́ẹ̀mejì àti lo Ọbásanjọ́ lẹ́ẹ̀mejì àlò Babangida àlò Sani Abacha àlò Abdulkarim Adisa abikini jẹ àlò Tónẹ́kàn àdèlè sọ púpọ̀ nípa àrìn àjò kálukú lọ́wọ́ alẹ́ fẹ́ fi tàn wá kí ló kù tẹ́ fẹ́ fi tàn wá kí lè fẹ́ sọ pé ara wú lè fẹ́ sọ pé ta lè fẹ́ sọ pé ó ń bọ̀ wá sí ta ló fẹ́ ṣe tó fẹ́ rí ṣe ta ló fẹ́ ṣe tó fẹ́ rí ṣe nígbà tí olúwa ti lajú ta ti ń kówó ta ti fi ra machine ìlú láàrin àrèpò ní £11 per litre epo ló yàtọ̀ ní àbílẹ̀ ayé ló yàtọ̀ àbọ́lọ́run ló yàtọ̀ sọ́lọ́ mi take over kí ló fà nígbà tó pẹ́ ti sọ gbogbo ń tà ń ṣe gbogbo ń tà lò ọwọ́ ìbò ni tọ́wọ́ ìbò ọba ti bá a dá sí ń tà lò a lè dá kankan lò mọ́ àwa wo náírà lẹ́gbẹ̀ẹ́ dọ́là wá sí nǹkan kan tá a lè dá sí ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin lọ́balọ́ba ìyà tí ń jẹ wá yẹ̀yìn ilẹ̀ fi ń jẹ wá bí ẹ̀yin aṣíwájú ẹ̀sìn pátá bí ẹ̀yin aṣíwájú ẹ̀sìn àtẹ̀yin ọba alẹ́ Yorùbá ìyà tí ń jẹ wá ẹ̀yin ilẹ̀ fi ń jẹ wá ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ̀yin mọ Ọlọ́run.